ohun tó fa ìjà àwọn gómìnà ilẹ̀ Hausa àti Tinubu nìyí pẹ̀lú ọba Kano náà láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1914 lọ́dún tí wọ́n so ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò mọ́ ilẹ̀ Hausa ló ti dàbí pé àwọn òyìnbó ti sọ Southern Nigeria di ẹrú Northern Nigeria wọ́n sọ Yorùbá àti Ìgbò di ẹrú àwọn èèyàn ilẹ̀ Hausa. Èyí tó burú ni pé àwọn òyìnbó yìí mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni nítorí ìmọ̀tara wọn nìkan. Ohun tí akọ̀wé ìjọba Britain ìgbà náà Lewis Harcourt sọ yóò bá gbogbo ẹni tó bá gbọ́ lẹ́rù, yóò sì mọ̀ pé láti ìgbà náà ni wọ́n ti sọ ọjọ́ ọ̀la Nàìjíríà di rédèrèdè. Ohun tí Harcourt kọ jáde sí wọn ní Nàìjíríà lọ́jọ́ tí wọ́n fẹ́ ṣe amalgamation yìí ni pé a ti fa omidan lọ́rọ̀ láti ìsàlẹ̀ odò Ọya ìyẹn south lé ọkùnrin alágbára tó léegun dáadáa láti òkè odò Ọya ìyẹn north lọ́wọ́. A kò ní gbọ́ bùkátà ọmọkùnrin yìí mọ́ kó lọ́ọ́ máa ṣe ayé ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀. Mo ti fún wọn níwèé àṣẹ. Frederick Lugard ni yóò sì ṣètò ayẹyẹ ìgbéyàwó náà. Èyí tó burú ni pé kò jọ pé ọkùnrin alágbára yìí níṣẹ́ gidi kan lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò lówó. Owó ìyàwó ẹ̀ yìí ló gbójúlé nítorí ibi tí ọkùnrin alágbára yìí ti wá, gbogbo ohun tí ìyàwó bá ní tí ọkọ ẹ̀ ní. Ohun tó sì ń fàjà láti ọjọ́ yìí wá rèé nítorí àwọn ará north nígbàgbọ́ pé gbogbo ohun tí south bá ní nígbà tó jẹ́ ìyàwó àwọn ni tiwọn náà ni kí wọ́n sì máa ṣe bó ṣe wù wọ́n ni. Àmọ́ ojú ti là, ìyàwó fẹ́ kúrò lábẹ́ ọkùnrin alágbára tí kò níṣẹ́ níbi tí wàhálà Nàìjíríà yìí sì ti dé nìyẹn. Wàhálà náà ló sì ń kó bá ààrẹ Bọ́lá Tinubu báyìí. Ọ̀rọ̀ owó orí tuntun táwọn gómìnà ilẹ̀ Hausa ń torí ẹ̀ bínú rẹpẹtẹ látọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2024 tí wọ́n sì ń torí ẹ̀ bá Tinubu ja ìjà àjàkúdórógbó yìí. Lóòótọ́ ọ̀rọ̀ náà dàbí pé ó ti yanjú débì kan, ṣùgbọ́n níbi tó yanjú dé yìí bí ìgbà téèyàn fi ẹ̀tẹ̀ sílẹ̀ tó ń pa làpálàpá ni. Kò sì yàtọ̀ sí bí ìgbà téèyàn bá gé ẹ̀fọ́ gbọ̀rọ̀ bẹ́ẹ̀ gé lówùúrọ̀ á tún rú lálẹ́ ni. Níbi tí Tinubu bá ọ̀rọ̀ àtúnṣe owó orí ìdé, kò sẹ́ni tó ṣe irú ẹ̀ rí láti ibi ọdún 1914 tí Nàìjíríà ti wà. Àti ìjọba òyìnbó ni o àti ìjọba àwọn ọmọ Nàìjíríà, ẹnikẹ́ni kì í débi ọ̀rọ̀ owó orí nínú wọn. Kì í ṣe pé wọn kì í yẹ ọ̀rọ̀ ọ̀hún wò rárá o, àmọ́ nígbàkigbà tí wọ́n bá ti yẹ̀ ẹ́ wò tàbí tí wọ́n bá fẹ́ ṣe òfin owó orí tuntun, kí ẹ ti mọ̀ pé èyí tí yóò ṣàǹfààní fún ilẹ̀ Haúsá ni wọ́n fẹ́ ṣe. Kò sì sí òfin owó orí kan tí wọ́n ṣe tí kì í ṣe pé ó fa àwọn Yorùbá àti ilẹ̀ Ìgbò sẹ́yìn ni. Èyí tí wọ́n bá ṣe tó kẹsẹ̀ járí bí ẹ bá ti yiri ẹ̀ wò, ìjọba ilẹ̀ Haúsá àti àwọn èèyàn ibẹ̀ lónìí. Àwọn òyìnbó ni wọ́n bẹ̀rẹ̀ pálapàla yìí o. Láti ayé Lord Lugard tó ṣe olórí ìjọba ilẹ̀ Hausa láti ọdún 1900 títí di 1906 tó tún padà wá ṣe gómìnà ilẹ̀ Hausa yìí kan náà láàrin 1912 sí 1914 kó tó ṣẹ̀ṣẹ̀ wá di gómìnà àgbà fún Nàìjíríà láàrin ọdún 1914 títí di 1919. Ìjọba Britain fẹ́ so ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò papọ̀ mọ́ ilẹ̀ Hausa. Kì í ṣe nítorí pé àṣà àti ìṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ara wọn mu, àmọ́ nítorí ọ̀rọ̀ wọn ti sú àwọn ìjọba ìlú òyìnbó yìí ni. Owó tí wọ́n fi ń ṣèjọba ilẹ̀ Hausa ti pọ̀ jù nítorí pé kò sì sí owó tó ń wọlé rẹpẹtẹ láti ilẹ̀ Hausa yìí tó láti fi ṣèjọba wọn. Wọ́n pinnu pé nígbà tí àwọn bá so àwọn ilẹ̀ méjèèjì pọ̀, wọn yóò máa lo owó tí wọ́n bá ná kù nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò tí wọ́n ń pè ní south láti máa fi ràn wọ́n lọ́wọ́ nílẹ̀ Hausa tí wọ́n ń pè ní north. Èyí ni pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ ni pé ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò yóò máa lò nínú owó tí wọ́n bá pa lọ́dọ̀ wọn láti fi ràn wọ́n lọ́wọ́ nílẹ̀ Hausa kí àwọn náà lè máa rówó ṣe ìjọba àti ètò ìdàgbàsókè lọ́dọ̀ wọn. Ìjọba òyìnbó ni wọ́n ń sanwó ìrànlọ́wọ́ yìí nílẹ̀ Hausa tẹ́lẹ̀. Nígbà tí kinní náà sì kún wọn lọ́wọ́ ni wọ́n fẹ́ yẹrí. Fún àpẹẹrẹ, ní 1908 gbogbo owó tí wọ́n rí pa wọlé nílẹ̀ Hausa, ìyẹn owó tí wọ́n pa níbẹ̀ jẹ́ 42,000 pọ́ùn £142,000. Àmọ́ owó tí wọ́n ná níbẹ̀ lọ́dún náà ju 500,000 pọ́ùn
£500,000 lọ. Nídìí èyí ìjọba ìlú òyìnbó fún wọn ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún pound £300,000 gẹ́gẹ́ bí owó ìrànlọ́wọ́. Wọ́n sì ní kí South fún North yìí ní owó tó kù gẹ́gẹ́ bí owó táwọn náà fi ran àwọn èèyàn náà lọ́wọ́, ìyẹn bíi £200,000. Èyí ni pé láti ìbẹ̀rẹ̀ owó South ni wọ́n fi ń gbé North dìde. Nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ ìjà nílùú òyìnbó tí àwọn aṣòfin wọn béèrè pé kí ni àǹfààní tí ilẹ̀ Haúsá ń ṣe fáwọn nílùú òyìnbó tí àwọn fi ń náwó báyìí lé wọn lórí lọ́dọọdún. Nígbà náà ni ìjọba wọn lọ́hùn-ún bẹ̀rẹ̀ ètò láti so ilẹ̀ Yorùbá papọ̀ mọ́ ilẹ̀ Haúsá kí wọ́n kúkú lè máa rí owó South ná fún wọn ní North. Lord ni wọ́n gbé iṣẹ́ náà lé lọ́wọ́. Òun náà ló sì wá sí Nàìjíríà láti gbin igi oró tó ń fojoojúmọ́ so èso burúkú yìí, nítorí láti ilẹ̀ ni ètò náà ti wọ́ wá. Nígbà tí òun dé, lára ètò tó kọ́kọ́ ṣe náà ni láti sọ kinní náà di òfin pé kì í ṣe pé South ń ran North lọ́wọ́ mọ́. Owó tí wọ́n bá pa ní South àti North kí wọ́n kúkú dà á pọ̀ kí wọ́n pín kí wọ́n sì jọ máa ná fún ìdàgbàsókè gbogbo Nàìjíríà. Èyí ni pé kò sí wàhálà nínú owó tí wọ́n bá pa ní South láti ná fún North mọ́. Owó kan náà ni àwọn èèyàn kan náà ló ní kí wọ́n ṣàjọ máa ná lọ. Láti ìgbà náà ló ti di pé ilẹ̀ Haúsá kò jàǹpátá ohunkóhun mọ́. Bí àwọn kò bá pa owó, tí wọ́n bá ti pa owó ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò, àbùṣebùṣe. Àti pé nígbà tó ti jẹ́ àwọn òyìnbó ni wọ́n ń ṣèjọba láti ìgbà náà títí di 1960, kò sẹ́nìkan tó torí èyí bínú, bó tilẹ̀ jẹ́ kinní náà ń pa àwọn ará South lára tó ń sọ àwọn North di ọ̀lẹ burúkú. Kò sóyìnbó kan tó jẹ́ torí ìyẹn bá èkejì jà nígbà tó jẹ́ iṣẹ́ ilẹ̀ Britain ni wọ́n jọ ń ṣe. Àmọ́ nígbà táwọn òyìnbó rí i pé ó ń tó àsìkò láti máa lọ, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe òfin bí wọn yóò ṣe máa pín owó tó bá wọlé ní agbègbè kọ̀ọ̀kan ní Nàìjíríà. Nígbà tó jẹ́ irú ètò ìjọba tí wọ́n ń ṣe nílùú wọn náà ni wọ́n fẹ́ gbé kalẹ̀ fún wa. Nídìí èyí wọ́n ṣe òfin Richard ní 1946. Wọ́n ní wọn yóò máa pín owó sọ́nà mẹ́ta. Àkọ́kọ́ ni ibi tí wọ́n ti pa owó, èkejì ni èyí tí wọn yóò fún ìjọba àpapọ̀, ẹ̀kẹta sì ni ibi tí èrò bá pọ̀ sí jùlọ. Ní 1951 wọ́n tún ṣe òfin Philipson pé ní ìpínlẹ̀ tí wọ́n bá ti pa owó, àwọn máa mú ìdajì 50% iye tí wọ́n bá pa. Wọ́n ṣe ti Hicks ní 1953, kò sì fi bẹ́ẹ̀ yàtọ̀ sí tàwọn méjì àkọ́kọ́. Àmọ́ ti Reisman tí wọ́n ṣe ní 1958 yàtọ̀ gidi, ìyẹn nígbà tó kù ọdún méjì kí Nàìjíríà gbòmìnira. Wọ́n ní kí agbègbè tí wọ́n bá ti pa owó mú ìdajì 50% iye tó bá pa, kí wọ́n mú ìdá ọgbọ̀n 30% kí wọ́n yà á sọ́tọ̀ kí gbogbo ìpínlẹ̀ jọ pín, kí wọ́n sì fún ìjọba àpapọ̀ ní ìdá ogún. Ní 1964 làwọn olóṣèlú yí padà, ìyẹn láyé àwọn Balewa. Wọ́n ní kí wọ́n yé ya owó kan sọ́tọ̀ mọ́, kí wọ́n kúkú da gbogbo ẹ̀ pọ̀ kí wọ́n máa pín, kí ilẹ̀ Haúsá mú ìdá 42 42%, kí ilẹ̀ Ìgbò mú ìdá ọgbọ̀n 30%, kí wọ́n fún àwọn Yorùbá ní ìdá 20 péré, kí wọ́n sì fún àwọn Midwest ní ìdá 8. Ohun tí wọ́n fi pín eléyìí nígbà náà kò ju ọ̀rọ̀ òṣèlú lọ. Ẹgbẹ́ NPC tó jẹ́ ẹgbẹ́ òṣèlú ilẹ̀ Haúsá àti NCNC ẹgbẹ́ òṣèlú ilẹ̀ Ìgbò ni wọ́n jọ ń ṣèjọba àpapọ̀. AG tó jẹ́ ti ilẹ̀ Yorùbá ní ẹgbẹ́ alátakò. Àwọn èèyàn yóò sì rí bí wọ́n bá ti wò ó dáadáa pé ohun tó fa ètò ìpínwó tí wọ́n ṣe nígbà náà nìyẹn. Àmọ́ eléyìí tún dáa díẹ̀. Nígbà tí àwọn sọ́jà dé, àwọn kúkú da gbogbo ẹ̀rú pátá ni. Lábẹ́ ìjọba Gowon, wọ́n yí ohun gbogbo padà. Wọ́n ní níbi tí wọ́n bá ti pa owó wọlé kí wọ́n fún wọn ní ìdá 10 nínú 100, ìyẹn 10%. Kí ìjọba àpapọ̀ náà mú ìdá 10 10%, ṣùgbọ́n kí wọ́n wá mú ìdá 70 70% kí wọ́n kó sójú kan kí gbogbo àwọn jọ pín, kí wọ́n sì ya ìdá 5 sọ́tọ̀ fún àkànṣe iṣẹ́. Ìjọba Ọbásanjọ́ yí eléyìí padà ní 1977. Wọ́n ní kò sí owó kan fún ibi tí wọ́n ti pa á mọ́, kí ìjọba àpapọ̀ kúkú gba ìdá 63 57% nínú owó tí wọ́n bá pa, kí àwọn ìpínlẹ̀ kó ìdá 30% kí wọ́n máa pín láàrin ara wọn, kí wọ́n sì mú ìdá 10 fáwọn ìjọba ìbílẹ̀, kí wọ́n tọ́jú ìdá 3 fún àkànṣe iṣẹ́. Nígbà tí àwọn Ṣàgàrí dé ní tiwọn, àwọn ní kí wọ́n máa fún ìjọba àpapọ̀ ní ìdá 53% 53%,
káwọn ìpínlẹ̀ gba ìdá 30%, kí àwọn ìjọba ìbílẹ̀ gba ìdá 10%, kí wọ́n sì tọ́jú ìdá 7 fúnjọba àpapọ̀ fún àkànṣe ìnáwó. Babangida gbé ìgbìmọ̀ míì dìde ní 1985. Àwọn ní kí wọ́n máa fún àwọn èèyàn ibi tí wọ́n bá ti pawó ní ìdá 3 péré 3%, kó má dàbí pé wọn kò fún wọn ní nǹkan kan. Nínú òfin ti 1999, wọ́n ní kí wọ́n máa fún àwọn tí wọ́n bá ń wa epo bẹntiróòlù lọ́dọ̀ wọn ní ìdá 13 13%. Bẹ́ẹ̀ ló sì wà títí dòní. Àmọ́ wọ́n ti yí kinní náà padà débi pé ìjọba àpapọ̀ ló ń gba owó tó pọ̀ jùlọ. Nígbà tí ẹ bá sì ń sọ̀rọ̀ ìjọba àpapọ̀ ní Nàìjíríà bí ẹni tó ń sọ̀rọ̀ àwọn ìjọba ilẹ̀ Haúsá ni. Bẹ́ẹ̀ náà ló sì wà títí pé ìjọba àpapọ̀ lásìkò tá a wà yìí yóò gba ìdá 53 53%, tí ìjọba ìpínlẹ̀ yóò gba bíi ìdá 27 27%, tí àwọn ìjọba ìbílẹ̀ yóò sì gba ìdá 20. Ohun tí Tinubu fẹ́ yí padà rèé o, pàápàá lórí ọ̀rọ̀ owó orí tí wọ́n ń pè ní VAT. Nínú ètò tuntun yìí, níbi tí wọ́n bá ti pa owó wọlé ni wọn yóò ti gba ìdá 60, ìyẹn 60%, tí wọn yóò kó ìdá 20% fún ìjọba àpapọ̀, tí àwọn ìjọba ìpínlẹ̀ yóò sì pín ìdá 20% tó bá kù fúnra wọn. Èyí làwọn gómìnà kò fẹ́, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí torí ẹ̀ pariwo. Ariwo náà sì le púpọ̀, ìjà burúkú ni. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ló ṣáájú. Ó ní wọ́n fẹ́ fi òfin owó orí náà ba ilẹ̀ Haúsá jẹ́ ni. Gómìnà Bauchi Muhammad Bala tẹ̀lé. Òun ní òkú yóò sùn lórí ọ̀rọ̀ náà o, nítorí àwọn yóò jà kárakára ni, àti pé kò sí bí Tinubu yóò ti ṣe kò ní wọlé lẹ́ẹ̀kejì. Gómìnà Kano Abba Yusuf ní èrè ni Tinubu yóò pé, àmọ́ nígbà tí ọ̀rọ̀ náà bá ṣí mọ́ ọ lórí yóò mọ̀ pé àwọn kò bá ṣeré rárá. Olórí àwọn gómìnà nílẹ̀ Haúsá Muhammadu Nuwa tiẹ̀ ní nǹkan yóò dàrú fún Tinubu ni, torí kò sí bí ilẹ̀ Haúsá yóò ṣe gba owó orí tuntun tó fẹ́ ṣe yìí. Ó ní ó jọ pé wọ́n kàn fẹ́ fi fa ilẹ̀ Haúsá sẹ́yìn ni, kí wọ́n lè máa fìyà jẹ àwọn èèyàn àwọn níbẹ̀. Àṣẹ nínú gbogbo ọ̀rọ̀ yìí, ohun tó ń dùn àwọn gómìnà ilẹ̀ Haúsá yìí jù ní ọ̀rọ̀ owó orí VAT. Bí wọn yóò ṣe pín, kò sì sí pínpín kan níbẹ̀ ju bí owó tó ń wọ ilẹ̀ Haúsá yìí kò ṣe ní dínkù lọ. Owó púpọ̀ ló ń wọ ilẹ̀ Haúsá láti ibi VAT, ìyẹn VAT tí wọ́n ń pín yìí, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ni wọ́n ti ń pa owó náà jùlọ, nítorí èyí tí wọ́n rí nídìí ọtí mímu pọ̀ gan-an ju tàwọn ọjà míì lọ. Bẹ́ẹ̀ àwọn ìjọba ilẹ̀ Haúsá ti sọ pé èèwọ̀ ni kí wọ́n mutí lọ́dọ̀ tàwọn. Àwọn tí wọ́n mutí lọ́dọ̀ tiwọn náà wá ń bínú pé báwo làwọn èèyàn yìí yóò ṣe máa jẹ níbi tí wọn kò ti ṣe. Ìrẹ́jẹ burúkú gbáà ni. Síbẹ̀ náà àwọn gómìnà náà kò gbọ́, wọ́n yarí délẹ̀, wọ́n sì mú àwọn gómìnà ẹgbẹ́ alátakò bíi Ṣèyí Mákindé mọ́ra. Bẹ́ẹ̀ náà làwọn aṣáájú ilẹ̀ Haúsá bíi ẹgbẹ́ Àrèwá, gómìnà Sokoto tẹ́lẹ̀ Aminu Tambuwa, Atiku Abubakar, Tanko Yakasai, Angu Abdullahi àtàwọn míín bẹ́ẹ̀. Ohun tó jẹ́ kí Emaya, ìyẹn ọba Kano, bá ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ Bọ́lá Tinubu jàre, tóun náà sì ní òun kò lè bá ìjọba yìí ṣe nítorí ó fẹ́ fàyè ní àwọn ará ilẹ̀ Haúsá lára ni. Àmọ́ nínú gbogbo wọn, àwọn gómìnà yìí ni wọ́n lágbára jù. Kódà wọ́n ti halẹ̀ mọ́ àwọn aṣòfin gbogbo tí wọ́n wá láti ìpínlẹ̀ wọn pé ẹnikẹ́ni nínú wọn tó bá dìbò tàbí tó bá sọ pé òun fẹ́ owó orí tuntun náà, tàbí tó bá bá wọn dá sí i nígbà tí wọ́n bá ń sọ, kó ti mọ̀ pé òun kò ní padà sílé ìgbìmọ̀ náà láé, àwọn yóò lè dànù ni. Ìyẹn làwọn aṣòfin náà ṣe sá sẹ́yìn títí lórí olórí wọn Tajudeen Abbas, torí kò sẹ́ni tó fẹ́ fọwọ́ kan ìwé àbá òfin náà mọ́. Kò sì sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ nítorí àwọn gómìnà náà ti káwọ́ ìjà lórí, wọ́n ń fẹ́ tu bí ejò. Ohun tó wá ya gbogbo ayé lẹ́nu jù ní bí àwọn gómìnà náà ṣe yí padà bìrí lọ́sẹ̀ tó kọjá yìí, ni wọ́n bá ní àwọn ti faramọ́ ètò owó orí tí Tinubu fẹ́ ṣe, kó kàn jẹ́ kí àwọn yí àwọn kinní kan padà níbẹ̀ ni. Kò sí ohun méjì tí wọ́n rí yí padà níbẹ̀ náà ju owó VAT tí wọ́n fẹ́ máa pín yìí náà lọ. Wọ́n ní bí wọ́n bá fẹ́ pín VAT báyìí, kí wọ́n jẹ́ kí àwọn ìpínlẹ̀ gbogbo máa pín ìdajì, kí àwọn tí wọ́n pa owó náà wọlé mú ìdá 30, kí ìjọba àpapọ̀ sì mú ìdá 20 péré. Nídìí èyí, àwọn gómìnà náà yóò máa rí owó gbà gidi, wọn yóò sì gba owó ju ìjọba àpapọ̀ lọ. Pẹ̀lú eléyìí, ó dàbí pé ọ̀rọ̀ owó orí tuntun náà ti yanjú, nítorí kò sí ohun tó ń dá àwọn aṣòfin lábẹ́ olórí wọn
Godswill Akpabio dúró báyìí mọ́ wọn yóò fọwọ́ sí kinní náà kíá àmọ́ o ìyẹn kò sọ pé ọ̀rọ̀ náà yóò tán síbẹ̀ tàbí pé yóò parí èéfín ọ̀rọ̀ náà yóò tún rú jáde láìpẹ́ jọjọ pàápàá bí ààrẹ Bọ́lá Tinubu bá ti lè fọwọ́ sí i. Ọláyíwọlá alága ló ṣe ìwádìí ìjìnlẹ̀ wọ̀nyí fún bùdó àgbáyé fún ọ̀rọ̀ àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.